Aláròyé máa wí o. Nítorí ipò Olúbàdàn, ẹgbẹ́ Yorùbá bínú sí gómìnà Mákindé. Pẹ̀lú bó ti ṣe di oṣù mẹ́ta báyìí tí orí ìtẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ti ṣófo tí ọba míì kò sì tí ì gorí ìtẹ́, ẹgbẹ́ àwọn ọ̀dọ́ Yorùbá káàkiri àgbáyé ìyẹn Yorùbá Youth Social Cultural Association YYSA àti ẹgbẹ́ àwọn ọmọ ìbílẹ̀ Ìbàdàn ìbílẹ̀ G7 ti nàka àléébù sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé. Wọ́n lóun ló mọ̀ọ́mọ̀ fi àsìkò falẹ̀ láti fi ẹni tí ipò Olúbàdàn kàn báyìí jọba. Nígbà tó ń bá akọ̀ròyìn Aláròyé sọ̀rọ̀ nìbàdàn, ààrẹ ẹgbẹ́ YYSA ọ̀gbẹ́ni Ọlálékan Ahmed sọ lọ́jọ́ ajé Monday ọjọ́ 10 oṣù kẹfà yìí pé ejò ti fẹ́ máa lọ́wọ́ nínú lórí ọ̀rọ̀ ìfọbajẹ Olúbàdàn àsìkò yìí. Wọ́n ní nílẹ̀ tòní tó mọ́ yìí ó yẹ ká ti mọ ọjọ́ tí gómìnà máa gbé ọ̀pá àṣẹ lé ọba Ọlákùlẹ́yìn tí ipò Olúbàdàn kàn báyìí lọ́wọ́. Ohun tí wọ́n sọ tẹ́lẹ̀ ni pé níbi ayẹyẹ òkú ọba Lékan Balógun ìyẹn Olúbàdàn tó gbéṣẹ̀ ni wọn yóò ti kéde ìgbà tí ètò ìwúyè yóò bẹ̀rẹ̀. Ṣùgbọ́n irú ìròyìn bẹ́ẹ̀ kò jẹyọ nínú ọ̀rọ̀ tí gómìnà sọ níbi ayẹyẹ ọjọ́ Sátidé yẹn. Èyí túmọ̀ sí pé a ò tí ì mọ ọjọ́, oṣù tàbí ọdún tí Ìbàdàn tó máa lọ́ba báyìí. Bẹ́ẹ̀ Ìbàdàn ti ní ètò tó dáa tí wọ́n fi ń jọba. Ẹni tí ipò ọba kàn kò rújú. Àwọn afọbajẹ ti yàn án, wọ́n sì ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìjọba láti oṣù méjì sẹ́yìn. Nítorí náà, a rọ gómìnà Mákindé láti má ṣe fi ètò yìí falẹ̀ mọ́ fún àlàáfíà àti ìdàgbàsókè ìlú Ìbàdàn. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 14 oṣù kẹta ọdún 2024 yìí lolúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Lékan Balógun wàjà sílé ìwòsàn UCH tí ó wà nílùú Ìbàdàn tí wọ́n sì sìnkú ẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ kejì. Ìpapòdà ọba Balógun ló sún ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Akínlóyè Ọlákùlẹ́yìn síwájú gẹ́gẹ́ bí ẹni tó kàn báyìí láti gorí ìtẹ́ ńlá náà ní ìbámu pẹ̀lú bí wọ́n ti ṣe ń to oyè ọba ìlú àwọn akọni ilẹ̀ Yorùbá. Àárín oṣù kan lẹ́yìn tí orí àpèrè ṣòfò ló yẹ kí ètò gbogbo ti parí kí wọ́n sì gbé ẹni tí ipò ọba ọ̀hún kàn gorí ìtẹ́, pàápàá lẹ́yìn ọjọ́ Ẹtì Fúráìdè ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2024 yìí tí àwọn afọbajẹ Ìbàdàn ti fa ọba Ọlákùlẹ́yìn kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ oyè Olúbàdàn tí wọ́n sì ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 8 oṣù kẹfà ọdún yìí làríyá àṣekágbá ayẹyẹ ìsìnkú ọba Balógun wáyé ní pápá ìṣeré Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà lókè Àdó nìbàdàn. Níbẹ̀ làwọn èèyàn nírètí pé gómìnà yóò ti kéde ìgbà tí wọn yóò fi Olúbàdàn tuntun jẹ. Ṣùgbọ́n òtún bá ń tẹ́ nírètí àwọn ará Ìbàdàn já sí nígbà tí gómìnà náà sọ̀rọ̀ tó ní ó dìgbà tí ọba Ọlákùlẹ́yìn ẹni tí kò ṣàìsàn tí kò farapa bá tó gbádùn tí ara rẹ̀ bá tó mókun dáadáa kí òun tó lè bẹ̀rẹ̀ ètò láti gbé ọ̀pá àṣẹ lé bàbá ẹni ọdún 84 náà lọ́wọ́ gẹ́gẹ́ bí ojúlówó ọba. Láti ọjọ́ Sátidé tí gómìnà ti sọ̀rọ̀ yìí làwọn èèyàn títí dórí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ti ń bu ẹnu àtẹ́ lù ú. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ ìbílẹ̀ G7 pásítọ̀ Lánrè Ògúndípẹ̀ àti ọ̀gbẹ́ni Jídé Ọláníyọ̀nù tí í ṣe akọ̀wé ẹgbẹ́ náà fi ṣọwọ́ sáwọn oníròyìn, wọ́n ní ọ̀rọ̀ tí Mákindé sọ níbi òkú Olúbàdàn tó forí ìtẹ́ sílẹ̀ fi hàn pé gómìnà náà kò tíì ṣetán láti fi Ọlákùlẹ́yìn jọba ni. Wọ́n ní lóòótọ́ ni gómìnà fìdí ẹ̀ múlẹ̀ pé òun ti faramọ́ Ọlákùlẹ́yìn tí àwọn afọbajẹ fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí òun àti pé ìlànà tó yẹ kí wọ́n tẹ̀lé náà ni wọ́n tẹ̀lé láti yàn án. Ẹ gbọ́ kí ló tún wá dá a dúró láti ṣètò bí bàbá náà yóò ṣe gorí ìtẹ́. Nígbà tí ọba Balógun ṣẹ̀ṣẹ̀ wàjà lóríṣiríṣi awuyewuye wà lórí ọ̀rọ̀ oyè Olúbàdàn tuntun. Ṣùgbọ́n lẹ́yìn tí gbogbo awuyewuye wọ̀nyí ti kọjá sẹ́yìn tí ọkàn gbogbo èèyàn ti balẹ̀ pé ọba tuntun máa gorí ìtẹ́, lásìkò yìí ni gómìnà Mákindé wá lọ sọ irú ọ̀rọ̀ yìí pé ó dìgbà tí ara ọba Ọlákùlẹ́yìn bá tó mókun dáadáa kí òun tó fi wọn jẹ Olúbàdàn. Kí ọba Ọlákùlẹ́yìn gorí ìtẹ́ Olúbàdàn láì fi àkókò ṣòfò rárá mọ́ ló pọ́n gómìnà Mákindé lé lásìkò yìí. Èyí pàápàá ni yóò ṣàfihàn ìfẹ́ tó ní sí ìlú Ìbàdàn àti ipò ọba Olúbàdàn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.